wá wo ojú pásítọ̀ tó fipá bá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lájọṣepọ̀. Àṣírí ọkùnrin kan ẹni ogójì ọdún ó lé tó pe ara rẹ̀ ní pásítọ̀ ti tú. Kelechi Emmanuel, pásítọ̀ ní ẹ̀ka ìjọ Reconciliation Gospel Mission tó wà ní Àjùọ̀nà Ọ̀bùkà ní ìpínlẹ̀ Enugu ní gbangba ti dẹkùn mọ́ lọ́wọ́. Ẹ̀gbọ́n ọmọbìnrin náà tí wọn ò dárúkọ rẹ̀ sọ wípé pásítọ̀ Kelechi fipá bá àbúrò òun ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún lájọṣepọ̀. Bákan náà ló tún já ìbàlẹ̀ ọmọdébìnrin náà lákòókò tí ọmọ náà lọ kí ọ̀kan lára ọmọ ìjọ tí ó ń ṣe àìsàn. Ọmọ ìjọ tí ara rẹ̀ kò yá náà ló wà ní àyíká ilé ìjọsìn níbi tí ó ti ń gba ìtọ́jú. Ọmọdébìnrin náà nígbà tó yọjú sí ẹni tí ara rẹ̀ kò yá ni pásítọ̀ Kelechi ránṣẹ́ pé kó yọjú sí òun kó tó di wípé pásítọ̀ ti ṣubú fọwọ́ bò ó lẹ́nu tó sì fipá bá a lájọṣepọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀gbọ́n ọmọdébìnrin náà sọ wípé èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí yóò wáyé. Ó ní níṣe ni pásítọ̀ yìí máa ń dúnkokò mọ́ ọmọdébìnrin náà pé tó bá sọ fún ẹnikẹ́ni òun yóò pa á. Bẹ̀rù yìí ni kò jẹ́ kí ọmọdébìnrin náà lè sọ̀rọ̀ síta fún ẹnikẹ́ni kó tó di wípé ilẹ̀ mọ́ bá ayédèrú pásítọ̀ tí wọ́n sì fi ká mọ́ ibi tó ti ń bá ọmọ náà ní ìbálòpọ̀. Ó tilẹ̀ jẹ́ pásítọ̀ Kelechi sá lọ nígbà tí àṣírí rẹ̀ tú. Nígbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá padà tẹ̀, èyí lohun tó wáyé. Single mind come church dey talk say they dey pray. Why we say they get mind dey rape my sister? So we don come for the church. So make we go to church, make we know what the matter is. Ga no place to get people look at Biko. Biko. Yeah, still on the matter. Still on the matter because the suspect is on the run. But 99 days for the thief, 1 day for the owner. So now we dey here. So I pray that they turn up as fast as so that we'll know how to sort the matters on ground. So, but if he keep running, the matter is on his head. So I say no to fake pastors. So that is it. Thank you. Yeah, we are still on the case. So I've captured the so-called pastor. So and he's detained already. Say the guys because we know they find trouble, but they will come out. So this is not the first time. So I don't have to give a shit. You understand? For this not to repeat itself again. So I have to pull all I have to make sure that justice is served. Say it again. So I thank God. I thank you guys for your support, for your courage. So, but to be sincere with you,
the so-called pastor has been captured and detained. So we proceed from there. Thank you so much. Ẹ̀gbọ́n ọmọ náà tó sọ wípé òun tiraka láti tọ́jú àbúrò òun àmọ́ tó ti mú àbúrò rẹ̀ lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye sọ wípé òun yóò rí dájú wípé ìdájọ́ òdodo wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó bá wu ìwà ibi báyìí. Ẹ ní àǹfààní láti sọ èrò yín lórí ìròyìn yìí. Ẹni tó ti ń mú ìròyìn wá fún yín lórí ìkànnì Ojúkòrò TV ní Nafisat Badru.